Náà bismillah walhamdulillah thumma salatu wassalamu ala rasulillah. Adáwọ̀pẹ́ fún Allah subhanahu wa ta'ala. Náà, mo ṣe alábàápàdé fídíò tí Yelma tí ó ṣe. Alhamdulillah, àlàyé ló fẹ́ gbọ́ lórí àwọn nǹkan tó sọ. Àkọ́kọ́, Yelma ní èdè àbùkù kọ́ ni kéèyàn ó pèèyàn ní àfáà. Mr. bí Dr. Al-Asra Bilal tí à ń sọ yìí, òun ti ṣe fídíò kan rí tó ń pè wọ́n ní dókítọ̀. Tí mo wá fẹ́ bi Yelma léèrè ni pé kí ló dé tó fi yọ dókítọ̀ tó pè wọ́n gbà yẹn, kí ló tó fi yọ kúrò ńbẹ̀ níbi eléyìí tó ṣe. Tó fi wá jẹ́ wípé ó wá ń sọ pé àfáà Bilal Ìwó yẹn èdè àgọ̀ ni. Dr. Sirajuddin Al-Asra Bilal tí ò ń sọ yìí, nítorí ní wí wọ́gun ò ní evidence lọ́wọ́. Èyí gbọ́ wọn ní ṣé nínú Islam sí wọn ní ká máa gbọ́ wọn ní tá a bá confirm báyìí kárí fídíò rẹ̀ báyìí pé tọ́ yín tí wọ́n sọ rèé o. Èyí ń túmọ̀ sí wípé kéèta bàbá yìí gan ti wà lẹ́mìí rẹ̀ tẹ́lẹ̀. Ọkàn lélẹ́yìí láti fi kẹ́wọ́ lásán ni. Ọ̀tẹ̀ ni ẹja mú kó ń bẹ́ẹ̀ ìṣọ̀kan wà láàrin àwa mùsùlùmí. Káyé máa yọ àlébù ara wa. Ibẹ̀ làwọn ẹlẹ́sìn míì ní ẹ ti ń wọlé sáwọn ọmọ wa lára. Pèsè rí pẹ́nu wọn ò kò, àwọn ní ń takora wọn yìí. Ẹ̀tùn wa tó máa tún sọ̀rọ̀ mùsùlùmí ẹgbẹ́ yín. Inú yóò sì tún máa tún dùn. Ẹ ti gbàgbé àyà Qur'an ni, ó ní ayuhibbu ahadukum an ya'kula lahma akhihi maytan fakarihtumu. Ẹ ń jẹran ọmọ ìyá yín lẹ́yìn. Ṣé Qur'an sápé òye yín mọ́ ni? Hadith Ànábì sápé òye yín mọ́ ni? Subhanallah. Ẹ ń jẹran ọmọ ìyá yín lẹ́yìn. Bọ́mọ ìyá yín bá tiẹ̀ ṣe àṣìṣe kan, sọ́nà tí ẹni kẹ́ ẹ gbà sọ fún ó ṣe nìyẹn. Kí ló dé tá à ń bínú ara wa ná? Yelma, tèmi ó sọ fún ọ ni pé wáàsí ni kọ́ ọ máa ṣe jẹ́jẹ́, má wulẹ̀ lọ gé wáàsí ẹnìkan kan mọ́. Ṣùgbọ́n tèmi rí sí gbogbo àwọn wáàsí àwọn tó ń lọ gé òní pé kò lè bá ní followers. Pàápàá jùlọ gbogbo àwọn tó ń béèrè lọ́dọ̀ àwọn èèyàn lórí social media kó lè máa tó ọ lọ́wọ́. Ṣùgbọ́n ìyẹn kọ́ ni solution. Àníyàn tá à ń fi ń ṣe nǹkan yìí, Ọlọ́run ó tu ọjọ́ gbìndín àlìkìyámà o. Tá bá mọ̀ páàkù ọjọ́ kan, àwa gbọ́dọ̀ tún àníyàn wa ṣe lórí gbogbo tá a bá ń ṣe lórí social media pátá. Kó máa jẹ́ wípé ń gbọ́ bá dijọ́ gbìndín àlìkìyámà, Ọlọ́run ó wá dá sẹ́nu. Ó tún sọ nǹkan kan náà. Ó ní èmi tí ń ní mọ̀, èmi pìrìsẹ́ńtà tí mò ń dá sọ̀rọ̀ mọ̀. Subhanallah. Tó bá jẹ́ pé ọba mọ ilé tí wọ́n ti bí mi ni, wọ́n mọ̀ pé ò ní sọrú tó sọ yìí. Ẹni tó sì sẹ́ndì fídíò náà sí ọ, tó sọ orúkọ mi fún ọ, ó yẹ kó lè ṣàlàyé fún ọ. Àáfàá ni mí tààrà, wallahi. Àáfàá ni mí tààrà. Ilé wa ilé lè mọ̀ mú Òkè Àdá Ìwó béèrè. Kò sí tí àwọn bàbá wa rán láti ìpìlẹ̀ àwọn bàbá wa tó fi dì í sìn. Kò sí tá à ń rán nílé lè mọ̀ mú Òkè Àdá ju ọ̀rọ̀ ẹ̀sìn lọ. Bẹ́ẹ̀ ni, alhamdulillah, dọ́kítọ́rà 2 ní nílé ìmáàmù wa. Ẹnìkan gba dọ́kítọ́rà tiẹ̀ ní Saudi, ẹnìkan gba dọ́kítọ́rà tiẹ̀ ní Egypt. Walillahi alhamd. Kó lè mọ̀ wípé ọmọ àfáà ni mí. So, wọ Yelma, à ń gbà ọ́ nímọ̀ràn ni. Ó kú ti sọ nínú fídíò rẹ̀ tó ṣe yẹn náà pé láìláì pé ìmọ̀ irú èèyàn tó jẹ́ ni. Irú èèyàn wo lọ jẹ́? Ọmọ irú èèyàn tèmi náà jẹ́. Èmi náà mi ń kéré nú ayé, alhamdulillah. Ẹni tó sẹ́ndì fídíò mi sí ọ bí léèrè. Wá jẹ́ pà lọ Saudi rí ni. A pè bọ́yá ẹ̀sìn yìí ó le. Ṣùgbọ́n gbà dé Saudi a rí pé subhanallah, àwa tá a wà ní Nàìjíríà ìlà mẹ́sì kankan. Islam rọrùn pọ̀. Bí wọ́n ṣe ń ṣe Islam ní Saudi ló ṣe yẹ ká ṣe Nàìjíríà ń bí náà. Gbẹ̀yìn ọ̀dọ̀ alùsùnà ìyapa kan nù yín, kì í ṣe gbogbo yín o. Ẹ ti mẹ́sìn ilé gan níbi pé ó ti máwọn èèyàn fẹ́ máa sá lọ gan pé irú ẹ̀sìn akatakítí wò rẹ̀ tí wọ́n sì mọ̀ pé Islam kì í ṣe akatakítí, ẹ̀sìn àlàáfíà ni, dínú sàlám ni. Gbẹ̀yìn náà lè fẹ́ sọ di akatakítí. Tá bá ń bẹ lọ́hùn kọ́lọ́hun bá nípa náà Adébọ̀rẹ́ kó gbé súnà Ànábì ga sallallahu alaihi wasallam. Táwa àfáà tá a bá fẹnu kò ká máa yí àfi ara wa, iná Adébọ̀ kàn tó máa tọ́ràn mọ́ ni.
ọlọ́run ó gbàdúrà subhana rabbika rabbil izzati amma yasifun.